Ẹ kú déédé ìwòyí o ẹ̀yin èèyàn wa, pàápàá ẹ̀yin olólùfẹ́ wa ní àwa Akọni Rédíò TV tá a wà ní ìlú Ilé-Ifẹ̀ lábẹ́ àkóso ọ̀gá wa Ìdòwú Jẹ́gẹ́dẹ́ Òtòǹpòrò Bábáwilẹ́sà. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa o, ẹ kú ìtẹ́tíléko sí wa o. Èmi ọmọ yín Jádesọ́lá Adélọ́wọ̀, èmi ni mo tún dé o nípa ọ̀rọ̀ ìdílé láwùjọ obìnrin, ìgbáyégbádùn tọkọ-tìyàwó. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nípa ti àwọn ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ṣiṣẹ́ tó ṣe takuntakun lórí ọmọ, lórí ìyàwó, lórí ẹbí ẹ̀, lórí ara tiẹ̀ gan, ṣùgbọ́n tí ò kí ń rántí tọ́jú ara ẹ̀, tí ò kí ń rántí jẹ oúnjẹ tó tó, tí ò kí ń rántí relax, kó túraká, tó jẹ́ pé gbogbo ìgbà fámílì mi ò tí ì jẹun, ọmọ ò sanwó school o, a máa raṣọ school o, ẹbí ìyàwó mi o wọ́n fẹ́ ṣe. Lóòótọ́ ó dáa bẹ́ẹ̀, ṣùgbọ́n èèyàn kò lè, Bíbélì gan kò sọ pé kó o fẹ́ràn ọmọnìkejì ẹ ju ara ẹ lọ. Ẹ̀yin ọkùnrin ẹ tẹ́tí gbẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi. Mo fẹ́ kájọ jẹun ọmọ, mo fẹ́ kájọ gbó, kájọ tọ́. Ìtumọ̀ ẹ̀ pé àti ọkọ àti ìyàwó kájọ dàgbà, kájọ dògbó, kájọ jẹun ọmọ. Àwọn iṣẹ́ tá a ṣe kájọ jẹ́, Ọlọ́run á fún wa ṣe. Ẹ̀yin ọkùnrin ẹ máa take it easy gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó. Ẹ máa ṣe jẹ́jẹ́jẹ́. Ìmí wàhálà ti ilé wà ńbẹ̀ kò tí ì yanjú ẹ̀, á tún lọ máa fẹ́ obìnrin míì níta. Ẹ jọ̀ọ́ báwo lẹ̀mí ṣe ń dè nínú yẹn? Ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ jẹ́ kí tilé ó tó wa. Tilé tá a dẹ̀ ń wí náà ẹ gbọ́dọ̀ ṣe kọjá agbára yín. Bí àṣà màmá mi ń gbà ayé wọn, wọ́n á ní òrìṣà kan ò lè ṣe ju ipá ẹ̀ lọ. Ẹ máa wá àsìkò tẹ́yin náà tọ́jú ara yín. Ẹ máa wá àsìkò tẹ́ máa pààrọ̀ bàtà yín. Ẹ máa wá àsìkò tí fìlà yín tó ti ń jẹ létè tí yẹn ẹ fi ra tuntun. Ìyàwó mi dá o, fúnra rẹ̀ ló máa ní bàbá lágbájá bàtà etí tó pààrọ̀. Ìyàwó mi dá fúnra mi ló máa ní mo bá yín ra fìlà yìí bọ̀, ẹ mọ́ de eléyìí mọ́ o. Ṣùgbọ́n obìnrin mi tara ẹ̀ nìkan ló mọ̀, tòun àtọmọ ẹ̀ nìkan ló mọ̀. Aṣọ bàbá ìbá àgbò lọ́rùn, ìbá àjà ní abíyá kò kàn án. Ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin náà ẹ máa tọ́jú ara yín, ẹ ní ìfẹ́ sí ara yín, tó máa mẹ́mi yín gùn ẹ mọ́ ṣe. Mi ní kẹ́ ẹ mọ́ tọ́jú ẹbí o, mi ní kẹ́ ẹ mọ́ tọ́jú àwọn ọmọ o, mi dẹ̀ ní kẹ́ ẹ má tọ́jú ìyàwó yín, ṣùgbọ́n dẹ́dẹ̀ mìíràn o, gẹ́gẹ́ bí àwọn èèyàn wa ṣe máa ń sọ. Ìtumọ̀ ẹ̀ ni pé díẹ̀díẹ̀, wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ máa ṣẹ̀sọ̀, ẹ máa tọ́jú ara yín, ẹ máa jẹun tó dáa sọ́fun, ẹ máa sinmi, ẹ máa fira yín lọ́kàn balẹ̀. Torí mo tún sọ tẹ̀ẹ̀kan yẹn pé àwọn míì tún dá wàhálà níta. Wọn ò tí ń tán gbé, wọn ò tí ì lè dá gbé, wọn á tún lọ dá wàhálà níta. Ìdí nìyẹn o tá a fi ń rí lálejì tó pọ̀ jù o. Nítorí ọkùnrin á ti lọ kó tó 50, 60 ńgbò tí kó wàhálà lé ayé lé rẹ̀ lórí. Tilé tó ń ṣe kò tí ì yanjú ẹ̀, ó tún ti lọ ń rí ọmọ kan níta. Tó bá tún ti rówó bìrìbìrì kan, ìmí ìfẹ́ méjì, ìfẹ́ mẹ́ta sílé, àlè ò níye, wọ́n ń fẹ́ wọn síta. So ẹ jẹ́ kí àwa ọkùnrin, ẹ jẹ́ ká ṣe ètò ilé ayé wa, ká fi lé Ọlọ́run lọ́wọ́, ká má ṣe ọ̀ṣáká òṣokolo, ká dúró sójú kan, ká dẹ̀ máa fi ètò sí ọ̀rọ̀ ilé ayé wa. Àwa la máa jèrè àwọn ọmọ wa o. Lórúkọ Jésù, à pẹ́ ń bẹ̀ o, àtọkọ àtìyàwó, à jọ gbó, à jọ tọ́, à dẹ̀ jọ jẹun ọmọ. Àwọn ọmọ tá ń tọ́jú iná Ọlọ́run á gbà fún wa. Ọlọ́run á jẹ́ kán gbọ́n. Tá a bá ti fọ̀rọ̀ Ọlọ́run tọ́ ọmọ, ọmọ á gbọ́n o. Bó tiẹ̀ ní àwọn nǹkan kan tó ń fà níta tí wọ́n fẹ́ máa fà sí ọ̀nà tí ò dáa,
tó bá ti tá a fi bring wọn up láti ilẹ̀ ẹ̀kọ́ tá a ti kọ́ wọn tá a ti kó sínú wọn á jẹ́ kí wọ́n lè ṣe dáadáa, á dẹ̀ gbádùn wọn lọ́jọ́ iwájú wa. Tó bá ti ń di bíi 60-70 ojú ọmọ náà ni òbí á máa wò. Bó ṣe òṣìṣẹ́ ìjọba á ti fẹ̀yìntì, bó ṣe ní ṣiṣẹ́ ààrẹ agbára á ti dínkù, á ti máa wà nílé. Àwọn ọmọ tá a dẹ̀ fàárọ̀ tọ́ náà nírú àsìkò yẹn wọ́n á ti máa yọrí díẹ̀díẹ̀, àwọn náà ti máa ṣiṣẹ́ ìjọba tàbí kán ṣiṣẹ́ ara wọn tán bá ṣèmẹ́lẹ́, wọ́n á rówó fi ṣe fújà, wọ́n á ṣe fáàrí, wọ́n á dẹ̀ tọ́jú òbí wọn. Àpẹẹrẹ tí ìyá àti bàbá gan bá ń fi lẹ̀ nínú ilé, èkíní tí wọ́n jọ ń gbé pọ̀ ní àlàáfíà, èkejì tí wọ́n lọ fa jọ̀gọ̀dì tẹ́ ẹlẹ́kọ̀ọ́ wá sínwó tó kú èkó tán lọ́bẹ̀. Ó ti yé yín ọgbọ́n tí bàbá ta tó kú èkó fi tán lọ́bẹ̀, tí aláṣọ wá sínwó lọ́wọ́ ìyá, tí ìyá ò ṣe irun 10,000 15,000 tápẹ́ ò ká tán wá ń sìn nílé. Táwọn ọmọ bá ti rí example gidi tó dáa bẹ́ẹ̀ yẹn, tí ìyá fọwọ́ síbi ọwọ́ gbé, tí bàbá náà fọwọ́ síbi ọwọ́ gbé, àwọn ọmọ yẹn á dá àwọn náà, wọn ò ní lọ máa yan ẹ̀kọ́ níbi tí ọwọ́ wọn ò tó apẹ̀rẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú wọn, á wà pẹ̀lú gbogbo wa náà. Àwa òbí á dẹ̀ ní ìsinmi. Bíbélì sọ pé tọ́ ọmọ rẹ yóò sì fún ọ ní ìsinmi. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí fi tó yín létí nípa iléeṣẹ́ kan, Àyìnkẹ́ Alágbo Herbals. Ṣẹ́rí gbogbo àwọn àìsàn pẹ́pẹ̀pẹ́ bíi aromọléegun, jẹ̀díjẹ̀dí, ìtọ̀ ṣúgà, ọkùnrin ò lè ṣe dáadáa, àwọn àrùn kéékèèké bẹ́ẹ̀ yẹn nínú ẹ̀jẹ̀ tó máa bá wọn fọ ẹ̀jẹ̀, àwọn ẹ̀dà, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, Àyìnkẹ́ Alágbo òun ni mo mú sókè yìí o. Kò sí tí ò wúlò fún bẹ́ẹ̀ ṣe ń wò yìí. Ní iléeṣẹ́ wa náà oríṣiríṣi ló wà ńbẹ̀ o. Èyí tí ò ní jẹ́ kẹ́ ẹ gbó bọ̀rọ̀ òré o, tí gbogbo rínkù lójú tí á túká, tí ọkùnrin tí àtọ̀ ẹ̀ ò lè dọ́mọ, oríire ni o. Ẹ tètè wá kẹ́ wá wọn ti yín wìtìwìtì. Gbogbo ẹ̀ la ní. Ìtọ́jú ojú leléyìí wà fún o. Gbogbo oríṣiríṣi ẹ̀rọ rèé o. Ẹ̀rọ Àyìnkẹ́ tá a wà ní junction Mọ̀rẹ̀ níbi ilé Onígbàyà, ibẹ̀ la wà nílé Ifẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ sí nílé Ifẹ̀ náà ẹ pè wá o, ẹ bá wa sọ̀rọ̀ o. Oríṣiríṣi ẹ̀ ló wà. Kò sáìsàn nínú ilé o, kò sáyè fáìsàn nínú ilé o. Bàbá àtìyàwó gbọ́dọ̀ gbádùn ara wọn, àwọn ọmọ gbọ́dọ̀ wà dáadáa. Oríkèéríkèé ẹ̀yà ara gbogbo àgbo náà wà o. Ìfẹ̀kànlẹ̀ náà wà fáwọn ọkùnrin kó ṣe dáadáa kíyàwó má fi wò ta. Ọlọ́run ló fún wa ṣe o, a ṣẹ̀ṣẹ̀ máa ṣe o. Àwọn tó ti ṣe wọ́n lè jẹ́rìí o. Tójú wà, ìtọ́jú ojú ti báàmù pé òtútù àsìkò yìí ká fi para gbogbo ibi tó bá ròyàn, àwọn jẹ̀díjẹ̀dí, àwọn ẹ̀dà. Bẹ́ẹ̀ tún ní o, ẹ̀yin tẹ́ wá wò pabambarì ẹ̀ tí ẹ̀ rèé, àwọn ọmọ skul tó ṣẹ̀ṣẹ̀ jáde, àwọn tó rìtáyà, àwọn tó ń wáṣẹ́, àwọn tí graduate, àwọn tí NC, àwọn tí kínní, tàbí ẹni tó ní ìmọ̀ tó dá ṣáṣá lẹ́nu, ẹ wá fún ẹ̀kọ́ sọ̀rọ̀sọ̀rọ̀, gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn ló wà lẹ̀ láti kọ́ yín. Iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àwọn tó yanrantí ló máa kọ́ yín o. Lásìkò tá a wà yìí, ẹ̀yin ọmọ tẹ́ ṣẹ̀ jáde school set, àwọn tó wà ní holiday, àwọn graduate, àwọn tó ti rìtáyà, àsìkò yìí ẹ wá kọ́ṣẹ́ o. Olóṣù mẹ́fà wà o, ọlọ́dún kan wà o, tẹ́ ẹ máa kọ́ iṣẹ́, tẹ́ ẹ sì mú ṣámúṣámú nílé iṣẹ́ wa. Àwa akọni rédíò TV, akọni media house, ibẹ̀ ni kẹ́ ẹ wá o. Mọ̀rẹ̀ la wà lábẹ́ igi, ẹ wá kọ́ṣẹ́,
ẹ mọ́ kàn wéèsì àsìkò yìí, ẹ má máa rìnrìn mérèé ṣègbó káàkiri o. Ọlọ́run á gbà fún yín o. Ẹ patronize wa, ẹ wá kọ́ṣẹ́ lọ́dọ̀ wa o. Owó ìkọ́ṣẹ́ wa kò sì gunpá, ìwọ̀nba náà ni. Ká ṣáà fi ṣe ọmọ aráyé lóore, kẹ́yìn náà lè dá dúró. Òun ni iléeṣẹ́ yìí wà fún o. Ẹ wá rí wa. Àwa kọ́ ni Media House lábẹ́ igi fruit ní Mọ̀rẹ̀.